بلغني علي في العمل ليلا نهارا فاذكري رب العباد تذفري لا تمل الأذكار بل الأذكار àwọn àdìkárù téèyàn máa ṣe àwọn àrántí Ọlọ́run téèyàn máa ṣe látùmílì má pàtí o máa jẹ́ tí ó máa ṣe díkìr nínú ilé ọkọ rẹ àdìkárù rẹ jó pọ̀ bọ́ba ti ṣe tààrọ̀ máa ṣe tìrọ̀lẹ́ máa ṣe talẹ́ gbogbo ẹ̀rọ gbogbo ìgbà àdìkárù tó máa pọ̀ kọ́ máa tó fi kọ́ àwọn ọmọ yín náà máa jẹ́ wọ́n máa ṣe díkìr ká máa rántí Ọlọ́run gbogbo ìgbà káwọn arántí Ọlọ́run gbogbo jáde káàrù rí ó pọ̀ lọ́dẹ ọkọ rẹ̀. Baldumi alayha fil amal. Fi yẹn kúnṣẹ́ rẹ̀ ara iṣẹ́ tó gbà náà nìyẹn fi kúnṣẹ́ rẹ̀ pé nínú iṣẹ́ tí mo gbà náà ni kí n tún máa ṣe rántí Ọlọ́run ṣáṣáṣá kọ́ wá máa fi yẹn náà ṣàkàsọ̀ síwájú Ọlọ́run kọ́ máa fi bẹ́ẹ̀ kó tún ayé yín ṣe kó má sì jẹ́ kó ọ̀dọ̀ rẹ̀ ó dàrú kó má jẹ́ kó rí ìnira máa fi yẹn náà bẹ Ọlọ́run